Hallelujah, hallelujah. Good evening, good evening, good evening. Hallelujah, rẹpẹtẹ o. How is me, gbogbo wa o? How is me doing? Gbogbo ilé. A kú dédé wòyí o, ṣàlàáfíà ni gbogbo wa wà. Hallelujah, hallelujah, hallelujah. I welcome you all. Good evening, good evening, good evening. Hallelujah, hallelujah, hallelujah. God bless you as you join me. Ìgòta lẹ́nu, ìgòta fẹ́rẹ́ jogi lálẹ́ yìí. Ẹ máa bọ̀, ẹ máa wọlé bọ̀. Good evening, good evening. How is me doing? My person. Good evening, sir. Hallelujah, hallelujah, hallelujah. Ọlọ́run ló mẹni tó ń sìn wọn nísẹ̀lẹ̀ o. Ọlọ́run ló dẹ̀ mẹni tó ń sìn wọn ní gbogbo chọ́ọ̀chì. Àwọn kan náà ń lá wọn yẹn o. Àwọn kan náà ń lára wọn, náà ń fi ahọ́n náà fi ń lura wọn. Ìjọ Ọlọ́run ti di gayism center. Openly ni bàbá ló bá máa hàn ló. Nọ́bà tú ọmọ ọlọ́mọ síta. Bóyá níyàwó ẹ̀ máa fẹ́ mọ́. Happy Sunday gbogbo wa. Ẹ jẹ́ kí n gbórí àwọn bàbá tó ṣẹ̀ sókè ń bẹ̀ yẹn. Ẹ fún mi. Àwọn bàbá wa nù pẹpẹ. Àwọn tó ń dojú ti ra wọn tó rò pé nìkan làwọn ń dojú tì. Happy Sunday to me, to you and to us all. Ẹ jẹ́ ká gbórí wọn jáde síta. Ish. Jẹ́ gbórí wọn jáde. O. Ìka tó bá ṣẹ̀. Jẹ́ kí n gbé wọn sísàlẹ̀ bí báyìí. Àwọn náà nìyẹn. Àwọn lẹ ti rí yẹn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. Torí mi fẹ́ kí nǹkan kan bo àwọn angels mi sókè. Those are my guardian angels. Bó bá ṣe wọ̀n yín ká ṣe pé. Good evening. Good evening, good evening, good evening. I'm your Ìjọ̀gbọ̀n Òṣènìkọfà. Ọmọ Celestia tó ta lẹ́nu. Hallelujah o. Nílé lóko nírìn àjò. Àwọn kan ti gbọ́mọ ọlọ́mọ mọ́ṣẹ́ lẹ́nì. Ibini, good evening. Olúwayẹmí sí ọmọ Òṣèwá. How are you, my sweetheart? Gbogbo yín pátápátá, PA mi. Àjẹpẹ́ ayé o bàbá. Ọmọ ṣówọlé ní kìí ṣe ṣówọlé. Ẹ̀yin oṣó ṣe pọ̀ nínú láìfù mi báyìí. Mi náà tún jẹ́ ṣóbọ̀wálé. Ṣóbọ̀wálé làwọn tèmi ní kẹ́nẹ̀. Ilé náà tún jẹ́ ṣówọlé. Ibì kan náà ládẹ̀ ti jọ wá. Àbẹ́ẹ̀ rí báyìí. Bí oṣó bí àjẹ́ lọ́rọ̀ wọn. Èmi fúnra mi. Wọ́n rí ìyàwó fẹ́. Èmi ẹyẹ bàgẹ̀. Good evening. Ẹ bá mi ṣí àkíní kó tàbí gbúgbúrú. Ọ̀rọ̀ wà o. Sísọ dẹ̀ lọ̀rọ̀. Èyí tí mo dẹ̀ máa sọ yìí kò ní ìwúmi tó dára bàbá mi tó wà níwájú. Wọ́n sọ kò wù wọ́n. Jésù tí tóun bá dé òun ò ní bẹ́ẹ̀ nìkan. Bẹ́ẹ̀ ni bàbá ṣe báyìí. Ètè yẹn dùn. Ètè kan ahọ́n yẹn dùn. Bàbá yẹn ti lá pléètì jìnnà. Àwọn olórí burúkú plus. Mẹ́ta lọ́kàn wèrè pàtàkì. Lójú gbogbo àgbáyé.
Jésù ní tóun bá dé ṣóun sì máa bá gbàgbọ́ báyìí. Ìgbàgbọ́ wo ló máa kù? Ṣé lára àwọn wèrè bàbá yìí? Èmi nìyẹn jàre, ọmọ ọlọ́fin ló ń ké sí. Ọmọ ọlọ́fin ló ń ké sí o. Bí ìyá mi ò bá bí mi kúrò lára, mo mọ̀ pé nǹkan bá ti ṣẹlẹ̀. Kẹ́ríkẹ́rí láti àti kẹ́ńkẹ́. Ọpẹ́lọpẹ́ pé ìyá yẹn rọjú, ó bí mi kúrò lára, ó bí mi fún bàbá mi. Mo kí gbogbo wa o, mo kí gbogbo wa, mo kí gbogbo wa, ẹ káàbọ̀. Ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. Kó ta pa. Good evening o. Lọ́mọdé lágbà, good evening. Lọ́kùnrin lóbìnrin, good evening. Ẹ wá wàrà kenge. Tọ́pìkì tá máa mú lálẹ́ 3 in 1 ni. Transfer of power nìyẹn. Wow. From one tongue to another. Ẹ jọ̀ọ́ mo fẹ́ tó máa wá transfer fún mi o. Àgbà ẹ̀ kò bá gun bàbá yẹn ṣe bàbá yẹn bẹ́ẹ̀. Ó ti báyìí. Gbogbo ara bàbá yẹn ti dìde. Ó ṣe báyìí. Ó kàn mú mọ́ra ni. Àwọn bàbá òfò. Bàbá àránù, bàbá àjàrà, bùkà, bàbá tá lè fi tọmọ nínú ilé. Wọ́n máa fàtàn ẹ̀yà kẹ́yàn tó dé ni. Ayé ti ṣépè fún bàbá yẹn, ọ̀run gan náà ti ṣépè fún. Damn it. Mo kí gbogbo wa jàre. Ọmọ alálùbáríkà kúkú ni mí. Rí pé ó ti tójọ́ mẹ́ta. Ọmọ tó ń ṣiṣẹ́ déédéé, àbá. Ó yẹ kó lásìkò ìgbádùn ìgbà tí ó fi jayé. Èèyàn mi pàtàkì àtúrọ̀ tàbí èlùbọ́. Bọ́ ibé àjàlá tá fún. Ọ̀rọ̀ pọ̀ lóríṣiríṣi tá máa sọ lálẹ́ yìí. Ọ̀rọ̀ pọ̀ tá máa sọ. Àwọn kan yìí wà tó sì wà lẹ́yìn tí mo sì mú bọ̀. Hallelujah jàre ọkọ mi. The media man, God bless you. We need to talk. Remind me after the program. Mo kí gbogbo wa wípé a kú dédé wòye ẹ káalẹ́, good evening all. I appreciate you all for joining me tonight. Let's pray. Jehovah, Jésù Kristi, Michael mímọ́, sí yín Ọlọ́run ìyanu. Látọjọ́ méjì mẹ́ta tá ti fira wa sílẹ̀ nínú ara, dúpẹ́ pé a fira wa sílẹ̀ nínú ẹ̀mí. Ogun ìdààmú wàhálà lásìkò kò ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa, bàbá gba ọpẹ́ wa. Ìṣòro tó ju ọgbọ́n orí wa lọ tó ju ọjọ́ orí wa lọ, ẹ jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Àgbúrò ikú, àgbúrò àrùn tí ò ṣe é wò ní kọ́mọ́nkóbó pẹ̀lú omi kò ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa. Ẹ̀mí mọ́ ẹ wá gba ìyè wa. Lẹ́yìn ọpẹ́ ẹ wá dáríjì wa. Má fi kò lọ́kọ́ lòlò bẹ̀rẹ̀ ẹ̀ náà. Ẹ̀ṣẹ̀ ló ń jẹ́ ká béèrè ká má rí gbà. Ẹ dáríjì wa lọ́rọ̀ lérò níṣe, bàbá ìkọ̀kọ̀ àfojúdá faradà àfọkàndá àgbèrè panṣágà ó lè wọ bí àwọn bílíkì àìníròònú délẹ̀ táwọn bàbá wa tó fẹ́ tranquil sí wa. Ẹlẹ́dàá wa má ṣe gbà o. Gbogbo àwọn bàbá wa nínú pẹpẹ Celestia, àwọn aláìní tìjú Olúwa Ọlọ́run ọba Elédùmarè, ẹ yà wá o. Ẹ fi agbára yín ẹ fi pín wa níyà. Agbára tẹ́ fi pín omi òkun níyà. Agbára tẹ́ fi pín òkun pupa níyà. Elédùmarè o, ẹ yà wá yà àwọn bàbá Sòǹdókò mọ́ṣáṣí o. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Bárakọ ẹni. Ẹ̀yin tèmi. Àwọn ọkọ mi kò rí tèkìní mi lálẹ́ yìí o. Àwọn ọkọ mi, àwọn bàrà ọkọ mi Ìjẹ̀bú. Wọ́n tún wá fi style yọ mi wò pé ṣọmọ yìí sì ta lẹ́nu síbẹ̀. Mo sì ta lẹ́nu síbẹ̀ jàre bá mi Ìjẹ̀bú. Mo sì ta lẹ́nu síbẹ̀. Ẹ kújọ́ mẹ́ta sir, how are you? Gbogbo ilé ńkọ́, God bless you. Please help me share this program. We are going to just take it short. It's going to be about 3 or 4 topics in one. Torí mo ti tójọ́ mẹ́ta kan tí mo ti wá.
àtàwọn tó ń pa ọmọ ọlọ́mọ nínú chọ́ọ̀chì olúwa yàwá yà wọ́n o. Bàbá yín ẹbí yìí ná wọ́n pe emergency meeting of all regional and special districts. Àwọn kan tó wà tó ti jẹ́ special district olè ló bá dé, owó gbígbà ló bá dé, gbájú ẹ̀ ló bá dé, ọ̀gbágbá fún ìgbàgbà. Àwọn bàbá wa nínú pẹpẹ ìkíra o, mo dáàbò fún yín. Wọ́n ní àwọn spiritual father yìí ṣùgbọ́n tí àwọn lọ́ọ̀yà sọ pé Korofo ni wọ́n. Ní on the 28th 3 days ago àbí ìjọ kan ago ṣá. So on the 26th ni thank you my love, my husband, my everything, my big brother. God bless you sir. Ẹ ṣé sir. It reads, this is to invite all regional heads and special district parishes on the Celestial Church of Christ worldwide to an emergency meeting with their pastor and spiritual head ilé ayé wọn CCC worldwide minus Emi Olúwatóyìn, eminence wọn, reverend wọn, EMF Ọ̀ṣọ́fà. Tí bá ní kí n bá yín tọ́ ìtumọ̀ EMF yẹn Ọlọ́run ọba Elédùmarè ẹ máa rẹ́rìn ẹ máa gbókìtì. Mo ti lọ wo orúkọ tó bá mu ṣùgbọ́n ẹ má jẹ́ kí n tí ṣe yẹn sìn. Ó sì kùṣẹ́jú kínkín ní báyìí tán máa fi tẹ́. Wọ́n ti wọnú tẹ̀tẹ̀ ń sìn. Tó bá di tẹ̀tẹ̀ ń dànù. Ìgbà yẹn ni mo ṣe máa fún wọn lórúkọ yẹn délẹ̀. Wọ́n lásìkò 1 AM 1 PM jàre prompt. Màgódò nínú ilé wọn náà ti ní kán ṣe wọn ní kọ́ká lọ ní mẹ́kọ. Ibẹ̀ náà rí sí. Wọ́n ní kó wá ṣe ní Màgódò. A mọ̀ pé stream ló bá dé. Streamline ni Zoom ni. Àbí ṣe gbogbo àwọn tẹ́ pè ní kinní náà máa wà ńbẹ̀. Wọ́n ní meeting yìí wọ́n ní ó ta sánsán ó ta kókó lẹ́nu wọ́n ní very very important ta ni. Wọ́n dẹ̀ implore Àjàlá ló ń kọ̀kọ́ kúkọ yìí o. Àwọn àjàlá onírọ́ ó purọ́ kú. Wọ́n náà dẹ̀ implore all regional health special districts parishes to ensure that they are present at the meeting as very urgent matters concerning them and their areas of jurisdiction will be discussed. Kí ni nǹkan tó fẹ́ sọ náà kọ́kọ́ wá yìí náà ni. So gbogbo àwọn tó wà ní London, àwọn tó wà ní America, àwọn tẹ́ pín káàkiri tẹ́ àwọn ti Nigeria ká tẹ́ sọ tàwọn Nigeria. Àwọn tó wà ní bí Òṣogbo, bí Port Harcourt, kìnìkan. Wọ́n lájẹ́ndà fún meeting tí wọ́n pè yẹn o. Wọ́n lájẹ́ndà o. Wọ́n sọ pé nǹkan báyìí ni wọ́n fẹ́ wá sọ o. Olè náà ni tẹ́ bá gbọ́ gbàgbà free gbàgbà. Bless you sir. Àwọn tèmi ní Belgium nìyẹn. Tọ́mọ bí mo ṣe tó, tọ́mọ bí mo ṣe jẹ́. Níwájú Jésù Kristi. Àwọn èèyàn gidi nìyẹn. So, wọ́n náà wọ́n apologize fún short notice. Gbogbo àwọn tẹ́ ẹ̀dẹ̀ pé mélòó lẹ rí ń bẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Àjàlá tọ́lọ́run ti sọ pé kó parọ́ kú. Fọ́tò 30 ló kó síbẹ̀. Ó ti gbàgbé wípé àwa kan wà tá máa ń wo nǹkan báyìí. Gbogbo àwọn old photo tí mo dẹ̀ sọ fún pé nǹkan tó ń ṣe yìí máa lẹ́yìn. Àgbà tó kó rẹ̀ síta. Wọ́n ní àwọn photos tó, àwọn pictures tó lò yìí. You are using it to deceive people. Àwọn photo tó ti wá lò tipẹ́tipẹ́. In fact gan, ẹni tó fọmọ lọ́yàn gan wà ńbẹ̀. Mo fi yẹn kún ni o. Obìnrin wà ńbẹ̀ nínú nǹkan tó ń pè ní district. Nínú àwọn tó ń pè ní district o. Obìnrin wà ńbẹ̀. Tọ́nà àwọn bàbá nínú pẹpẹ. Àwọn bàbá tó kú má kú àmọ̀nà ọ̀run má lọ àwọn irọ́ ló bá dé. Zoom ni o. Gbogbo fọ́tò tájàlá kó jáde gbogbo ẹ̀ ní màá fi wọ̀n kẹ́ lè mọ̀ pọ́ ọmọkùnrin yẹn. Ẹni bá rí tí ò bá sásò bí àti ìdò. Ó ti dá ẹni náà. So, on the 1st of March ṣá ní Àjàlá bá gbé kí náà ti ń pè ṣe meeting la máa pè ní àbí a lè pè ní note verbal kí la máa ti pè o. Anyway, update ṣá. A lè pè ní minute torí eléyìí ò mean kankan. Just one line péré ni. One paragraph and a quarter.
ẹ jẹ́ kí n kà fún yín gbogbo nǹkan tí meeting yẹn dá lé lórí ẹ máa gbọ́ o. The meeting of 4 heads of dioceses, regional heads, special districts, parishes of CCC worldwide with their pastor and spiritual head ilé ayé wọn, their reverend eminency, gbogbo nǹkan tó kọ síbẹ̀ nìyẹn o, was held as announced on Friday 29th níjẹta ń bí by 2024 at the pastoral residence in Lagos. Meeting tí ò kìí ṣe meeting èèyàn mẹ́ta tí ò ṣe èèyàn mẹ́rin o, kẹ́ ẹ bá lè mọ̀ pé wọ́n ti purọ́, irọ́ dẹ̀ ti wó bá wọn lẹ́sẹ̀. Ló bá ní top on the agenda was the upcoming Àjàṣẹ́ pilgrimage and strategy for the success of the pilgrimage. Ẹ jẹ́ kí n kọ́kọ́ dá yẹn dúró, ẹ jẹ́ kí n parí eléyìí, ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. Èyí ni ìròyìn tí ẹ kò sanwó fún láti ẹnu ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, ìyàwó ọ̀pọ̀ láwùrọ̀ àwọn tó wà níbàí, lovers many. Ṣé mọ̀ pé láti Èkó mọ́tò lẹ máa gbé dé Àgàngẹ̀, wọn ò bá yín ṣì yẹn mọ́. Èyí tẹ́ ń bọ̀ láti Pọ́tà, wọn ò bá yín ṣì yẹn mọ́ o. Wọ́n ní kẹ́ ẹ tún tó wá ṣe kí ni kó tó ṣí géètì ẹnu ọ̀nà Àgàngẹ̀ tẹ́ ń lọ fún yín, ẹ gbọ́dọ̀ san 2,000 naira. Tówó bá tán wèrè ló kù. Ọ̀gbàgbà fìrìgbàgbà ni uncle Jimoh, your eminence. Ìyẹn bàbá yín nínú pẹpẹ. Gbogbo nǹkan báyìí sì wọn ò rówó mọ́ níbi kankan torí àṣírí ti tú onígbàgbọ́ ọ̀sàlẹ̀. Wọ́n ní 2,000 lẹ máa san kẹ́ tó lè wọnú ibi tán ti fẹ́ ṣe nǹkan gangan. Owó lẹ dẹ̀ fi wọ ọkọ̀ wá o, kò sóúnjẹ o fún yín o, kò síbi tẹ́ máa sùn fún yín o, gbogbo ẹ máa sanwó ẹ̀ ní o. Ẹ bá ń pàtẹ́wọ́ fún bàbá yín olùdarí yín, ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Egun tá bá kẹ́kẹ́ tí ò bá gbọ́kẹ́, òòṣà tá bá gẹ̀gẹ̀ tí ò bá gbọ́gẹ̀, òpópónà báyìí ló ti máa gba oúnjẹ. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ṣèbí mi tí wọ́n àlùbáàmù wọn gan gidi, ṣùgbọ́n wọ́n ní kí n gbẹ́nu mi sọ wọ́n lẹ́nu mi rùn. Mo àlùbáàmù wọn gidigidi. Alexeko, wow, àwọn ti Belgium ya pa sórí kìíní ìlàlẹ̀ yìí o. How are you, my love? Long time no see for this Belgium o. God bless you, bless your family for me in Jesus' name. Wọ́n ní 2,000 yẹn. Ìyẹn ò mọ̀ tẹ́ bá fẹ́ lọ tọ̀ o. 2,000 yẹn ló máa fi ṣí ẹnu ọ̀nà fún tẹ́ fi máa wọnú Àgàngẹ̀, tẹ́ fi máa owó lẹ gbé dé ibi Àgàngẹ̀ gangan o. Ṣùgbọ́n tẹ́ fi máa wọnú ibi tán ti fẹ́ ṣe ìvẹ́ǹtì fún sẹ̀lẹ̀, ẹ tún máa ṣe kí ni, ẹ máa san gate fee. Irú tí wọ́n gbà ní Ìmẹ̀kọ tó kọjá tí ọ̀pọ̀ ènìyàn kú, ṣùgbọ́n tán fi aṣọ bò tí èmi Olúwatóyìn Ọbásọlá Darlington ọmọ kan bíi 1 million tọ́lọ́run fún mi ní orí ọ̀fẹ́ láti ṣàlàyé fún yín pé tẹ́ ẹ bá ráwọn ẹbí yín tó bá sọnù, ẹ má sọ pé Fúlàní ló gbé wọn lọ, ẹ lọ bèrè wọn lọ́dọ̀ bàbá yín Mobi yìí ná àti àwọn tó ń ṣọ́bẹ̀, torí ẹni tí olùkọ́ nínú olùṣọ́ tó fi òrùka ẹ̀rẹ́ tó fi gbá nínú ilẹ̀ àánú. Èmi ò ní bàjọ́ mímọ́ jẹ́. Inú burúkú ò ní bí mi débi tí máa sọ pé fídíò yẹn máa jù sórí YouTube. Tó ẹ pé èmi àtẹ̀yàn lájọ́ ń ja ìjà yẹn tí ò jẹ́ pé kò ní ti iṣẹ́ ìránṣẹ́ nínú. Máa gbé fídíò yẹn sórí YouTube. Àkóbá gáfárà, ẹni máa kú ló máa kú, ẹni tó máa kú ló máa kú. Ṣùgbọ́n iṣẹ́ yìí èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ ká má bàa jẹ̀bi. Wọ́n mú gbogbo ẹ̀ fẹ́m, kò sí rìpọ́ọ̀tì kan tó jáde lórí Ìmẹ̀kọ tó kọjá yìí. Nothing came out of that Ìmẹ̀kọ. What a pity, what a shame. Àwọn tó ẹni tó sọ ma ṣọ́ọ̀tì gan nínú pẹpẹ tán fẹ̀yìn rìn òjá ẹ mọ́ èèyàn tó kú nínú Ìmẹ̀kọ yẹn. Ẹ mọ iye àwọn tó tún wá kú lọ́nà nígbà tó lọlé, because the road was just like this.
The road was the road is so bad till now. Don't let me use worse. It's still bad till now. Kọ̀ọ̀ràn kan fi ṣe yẹn fún àlàáfíà gbogbo ọmọ Sẹ̀lẹ̀ kí ọ̀nà kó lè dá láti wọlé. Wọ́n tún gbé mọ́tò sọ́nà pé kán máa tún wá já tíkẹ́ẹ̀tì 1,000 fún wọn. Àní bàbá yìí àná lè ní wọn. With gbogbo àyà olè ní wọn. Wọ́n lọ gba àwọn ọmọ Wóbè tó wọ́n ti kẹ̀ dáadáa tán ti mú apẹtẹ sí. Ẹ mọ̀ nǹkan tó kù tàkẹ́ ṣe ògógóró òrógógó wọ́n ti sọ ságbárí bí wèrè. Àwọn yẹn ló bá wọn dúró sí kinní. Ẹ máa wá gbáriwo ariwo gè ariwo. Ṣùgbọ́n kí la máa ṣe báyìí? Àkókò máa gbà fọ́lọ́run ọba náà ni. Máa gbà fọ́lọ́run náà ni. Máa gbà fọ́lọ́run ni. Ẹ bá share. Tí share tó. Ẹ bá share. Thank you very much for sharing this. But I still need more people to share this. Because it's a very, very important program for each and every one of us. Ẹ bá share. Ní àgọ́gẹ̀tẹ̀ lọ yìí, wọ́n ní 2,000 ní ẹ máa dá. Àwa mọ̀ ìtọ́ ẹ máa dá tẹ́ bá tún padà lọ torí ẹ mọ̀ pé tẹ́ bá lọ síbì kan toll gate ni. Tẹ́ bá lọ síbì kan happy Sunday ìyá mi. Ẹ máa san toll gate tẹ́ bá tún fẹ́ padà máa jáde lọ sínú ilé yín náà ẹ tún gbọ́dọ̀ san so ẹ ṣáà ti múra 5,000 dání. Torí ẹ lè rán wọn mọ màmá o màmá rere màmá kẹ yìí mi sí Olúwa ni o yéé ẹ ti lọ gbàgbára látọ̀dọ̀ bàbá ẹ wọn tún ní kẹ tún mú nǹkan kan wá so ẹ ṣáà mú 5,000 dání. Ẹ wá wo àwọn irọ́ kàbìtì tó ti ṣépè ẹ̀ fún Àjàlá and I told him that one day he's going to disgrace himself publicly. Mo sọ fún mo ní kó yé máa kó àwọn unnecessary pictures tí ò bá tálì mọ́ the topic of the day or the occasion kó yé máa tag ẹ̀ mọ́. Ó ní bí àwọn wọ́n ṣe kọ́ àwọn ní school of journalism nìyẹn. Any photo tó bá wá try ye tí mi ò bá sí níbi kan tí mo bá rí photo mi bí Àjàlá gbogbo ohun tó ní ni gbogbo ohun tó ní báyìí ni máa sú ẹ gbogbo ohun tó ní báyìí àbí kí wá bá ẹnìkan ṣe meeting níbi kan kẹ́ wá kó àwọn wèrè kan kẹ́ wá kó photo yẹn jáde kẹ́ wá tó pọ́njọ wà ńbẹ̀ máa sú ẹ títọ́ tó ń tọ̀ ṣó ní ògbọ́n ni ẹ máa wo meeting tó jẹ́ Zoom ni o àwọn ti London ò wá o kò sí kankan nínú tàwọn Europe tó débẹ̀ o Zoom ni wọ́n ṣe o àwọn tó sọ pé wọ́n attend rẹ̀ ṣe rí àwọn fọ́tò burúkú àwọn fọ́tò tó ti pẹ́ àwọn fọ́tò tí kò dẹ̀ mọ̀ pé mi ti mọ gbogbo àwọn fọ́tò yìí lè mi ti rírí gbogbo wọn báyìí ni mo ti rírí ó yá ẹ jẹ́ ká máa kà lọ ìwọ máa bá ẹ náà máa tó olóòfẹ́ gbọ́n ni ṣẹ́rí ikán rí ṣẹ́rí ṣóbìnrin wà nínú àwọn district evangelist ṣẹ́rí ibi tó ti parẹ́ tó ti mú kórópọn rẹ̀ ṣẹ́rí bọ̀dá Ebenezer nìyẹn ṣẹ́rí ibi táwọn ti fẹ̀yìn nìyẹn fẹ̀yìn yẹn ibi tán tó ti nawọ́ sókè rẹ̀ gbogbo àwọn old pictures l'Àjàlá lọ kó síbẹ̀ gbogbo àwọn picture ó kàn lọ kó wọn jáde káàkiri ní gbogbo àwọn events ẹ wò Solomon rẹ o Solomon ò sí nínú picture mọ́ báyìí o tọ́ṣọ̀ ló wà lọ́wọ́lọ́wọ́ o kẹ́bà lè fẹ́rí bàbá yín rè fọ́tò yìí ti tó 2 years fọ́tò tẹ́ ń wò yìí ó ti tó 2 years ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n kó síbẹ̀ nìyẹn ṣẹ́rí gbogbo àwọn pictures I know them all ṣẹ́rí bàbá yín wọ́n ṣe dúró bí aṣọ tá a ṣe yọ kúrò nínú omi hallelujah sir ṣe tún rí pé the same picture lélẹ̀ bó ṣe kó wọn ní méjì mẹ́ta mẹ́rin tọ́ṣọ́ òsì mọ́ ní ṣe tún ráwọn màmá tí mo ìwọ tí ẹ ti kúrò ń bẹ ṣe tún ráwọn màmá tí mo tún fi hàn yín ṣe rí wọn lórí Ọlọ́run máa fi wọ́n hàn yín délẹ̀ ó ti kúrò
òfófó ò dá o. Learn from me. Wọ́n ní kẹ́ má ṣòfófó. Òfófó ò dára. Ẹ wo photo yìí. Photo daddy mi tí wọ́n ní increment lọ sẹ́yìn yẹn. Ṣé tún rí? Ṣé rí pé the same photo ya ti rí tẹ́tẹ́lẹ̀. Òun náà tún nìyẹn o. Ṣé rí? Ṣé ra àwọn ọmọ mi? Èmi sọ fún ẹ wípé tó bá ń ṣe nonsense, don't try it with me because I warned you. Mo dẹ̀ sọ fún ẹ mo ní I'm going to treat your F. Torí ọmọ tá bá ń bá wí tó bá ní bákan lòun ṣe fẹ́ ṣe tòun. Ó di méjì o. So now nínú ṣẹlẹ̀ tá a wà yìí gbẹtugbẹtu ni gbogbo ẹnu ni mo fi sọ gbẹtugbẹtu òun ni ó pọ̀ jù ń bẹ and I owe nobody an apology torí Olódùmarè ni mo ń ṣiṣẹ́ fún Olújọ mímọ́ ni mo ń ṣiṣẹ́ fún iṣẹ́ tí bàbá dẹ̀ rán mi àjẹyè ni mo dẹ̀ máa jẹ lórúkọ Jésù Kristi. Gbogbo wa la rí fídíò tó ń lọ tí Sunday Super tó gbé jáde. Èmi náà ní fọ́tò yẹn. Not photo. Mo ní fídíò yẹn. Nígbà tí mo dẹ̀ kọ́kọ́ rí fídíò yẹn as bí bàbá Àjòfì jèjì jẹ́ mo ṣe kí ni mo fọwọ́ bò nítorí kí ni nítorí àwọn nǹkan tó sọ ń bẹ̀ àwọn nǹkan tí bàbá Àjòfì tó sọ níbẹ̀ kò yẹ kó jẹ́ pé nǹkan tó máa sọ jáde ṣùgbọ́n nígbà tí mo dẹ̀ pé bàbá Àjòfì mo mẹ́sẹ̀jì bàbá Àjòfì ṣé rí gbogbo yín pátápátá lẹ máa jẹ̀bi lórí iṣẹ́ ìránṣẹ́ mi tí n bá ti rí nǹkan tó lè pa yín lára tí màá inbox yín tí màá ní mo fẹ́ bá yín sọ̀rọ̀ àbí mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín tẹ́ ẹ̀ ní dá mi lóhùn gbogbo yín lẹ máa ṣẹ̀sìn gbajúmọ̀ lọ ni because tó bá yẹ pé nígbà tí mo ti rí fídíò yẹn tí mo ti ń sọ pé mo fẹ́ bá yín sọ̀rọ̀ lẹ ti dá mi lóhùn ẹ ti pull fídíò yẹn down débi tó máa do àwọn èèyàn kò sẹ́ni tí ò ní rí ná but we always know how to you know fídíò tí Sunday Super tó jáde síta tó ti ń ṣe gbogbo ẹ̀ àmì àṣẹ ìyá mi àmì lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àmì. Bàbá Àjòfì ohun tẹ́ ẹ sọ not only lèmi lè rí yín kẹ́ ẹ dúró kémi bọ̀ yín lọ́wọ́ àbí kí n tiẹ̀ bá yín ṣàlélúyà. Why? Because you worship an idol. You are an idol worshipper. Idol poríṣiríṣi o, igi gidi, ère gidi, èrèkèrè là ń sọ o. Ṣé mọ̀ pé èrèkèrè yàtọ̀? Èrèkèrè tẹ́ mú gi tẹ́ gbẹ́ tẹ́ wá ń tapo sí lórí. Ẹni ẹ̀yin fúnra ara yín ẹ búra fún Mobi yìí ná. Is it Mobi yìí ná you are worshiping or Jehovah Almighty through Jesus Christ, his only begotten Son, who was slain for your sin to become right or lè sọ pé righteous. Torí ẹ̀yin yẹ ẹ̀ tí ẹ̀ rá nǹkan kan ẹ sọnù gidi ni. I know nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn something is wrong with something is really wrong or something was going on with you. I know what is going on. I know what is going on.
ṣùgbọ́n wọ́n ní once beaten twice shy. Please help me share. Once beaten twice shy. Tí bá ti t'Olúwa bá ti lò mí nínú ilé ayé ẹ̀yin ti sẹ̀lẹ̀tọ̀ ẹ̀yin àgbà yẹn ńgbà tí tó bá fún yín ní bí bàkáǹdì náà fún yín ní bí kan fún ni bí taekwondo ni tẹ́ bá tígbẹ̀yìn bá ti rọ̀ tí bá tún bá yín sọ̀rọ̀ ẹ̀ kì í dá mi lóhùn mọ́. Ẹ rò pé ẹ ti débẹ̀ èmi náà kọ́ o ṣùgbọ́n tẹ́ ẹ bá gbà fún iṣẹ́ ìránṣẹ́ mi ẹ máa jẹ̀bi ni ẹ máa jẹ̀bi ẹ dẹ̀ máa ṣubú dànù aṣẹ́ni tẹ̀dùmarè torí nǹkan tẹ̀mí ń front fún yín tẹ́ bá dẹ́yìn nǹkan tẹ́ ń sọ ẹlẹ́dàá mi ń gbọ́ a wá jẹ́ pé kẹ́ tó wá kó sí páńpẹ́ mi lẹ́ẹ̀kejì bàbá àjọ fi mo mọ̀ kan ti gba póòsì kúrò lọ́wọ́ yín. Now ẹ̀yin kó àwọn ọmọ ọlọ́mọ lọ láti máa lọ búra ṣé pé wọ́n fẹ́ gbaṣẹ́ Olúwa ni àbí wọ́n fẹ́ wọnú pẹpẹ ni àbẹ́yìn pẹpẹ náà fẹ́ lọ jókòó sí àtọkùnrin àtobìnrin wọn tẹ́ fi lọ kó wọn lọ búra torí ẹ̀yin afọ́fúngbé mu tẹ́ wà nínú ìṣẹ̀lẹ̀ yìí. I don't know what is wrong with all of you. You are not serving God. You are licking the ass of the Oshofas. Bàbá má forí kàn wá síbí ní yí àyẹn lọ́hùn. Bàbá mi yìí ó dàbẹ́ ní pé ẹ wà ń bẹ̀ lọ́jọ́ yẹn tí bàbá má forí kàn wá tán ní akótó máa pòrò kíní kò fura gbọ̀n káwọn èèyàn kan wá máa búra pé àwọn ò ní da àwọn ẹjọ́ ṣebí iṣẹ́ Olúwa la fẹ́ ṣe ta ló yẹ èwo ni pé àní dà yín ti pé ẹ̀ ń san owó fún wa ni àbí ti kíni ti pé à ń gba sálárì ni èmi àti Ọlọ́run mi ni mo lájọ ní covenant ọmọba ǹjẹ́ rántí yí àyẹn tó jẹ́ pé brother wa yìí lọ́jọ́ takora wọn nínú hall lọ́dọ̀ Davis lọ́dún yẹn lọ́hùn tọ́ni kó ní kálukú máa gbé Bible sórí torí pé kíni torí pé wọ́n fẹ́ wá gbalẹ̀ gbogbo Belgium wọ́n dẹ̀ lè gbalẹ̀ Belgium because èmi àti ọkọ tèmi tó dolóògbé lẹ́ni yìí àmọ́ṣẹ́ tá a ṣe kíkẹ́tù tó lè ní ẹsẹ̀ dúró pẹ̀lú the very first parish. àwọn tó mọ̀rìn àjò ọkọ mi nínú sẹ̀lẹ̀ ìlú yìí my late àwọn tó mọ̀rìn àjò ẹ̀ nínú sẹ̀lẹ̀ yìí God so good wọ́n wà lórí line pẹ̀lú wa báyìí tó bá jẹ́ pé rọ́ ni mo ń pa. ẹ̀yin wá kó àwọn ọmọ ọlọ́mọ ẹni kan wá lọ búra pé wọn ò ní dá Mobi iná who the hell is Mobi iná ṣé papa ṣó ṣerú ẹ̀ ẹni tí Olúwa lò láti fi gbé ohun ìjọ God bless you you were there mo rántí ayọ̀ náà wà ń bẹ̀ ayọ̀ antep wà ń bẹ̀ kí ló ọ̀túnba náà wà I think ṣọ̀túnba ti dé sí Belgium nígbà yẹn mo ṣá mọ̀ pé even gan kí lorúkọ ẹ ti ń jẹ́ Richard náà wà ń bẹ̀ gbogbo wọn ṣàpọ̀ ń bẹ̀ Richard oyè fọwọ́ kàn bẹ́ẹ̀ ni béèyàn bá yọ nǹkan burúkú ṣe ilẹ̀ báyìí a máa kó fún ní ìfàsẹ̀ ẹ̀yin kó àwọn ọmọ ọlọ́mọ ẹni kan máa lọ búra kí ni ìbúra tí wọ́n bú kí náà fi ṣe ìbúra yẹn lórí kí ni wọ́n ṣe máa búra pé wọ́n ò ní fi bàbá yín tó ṣọ̀wọ́n sí yín ìjọ mímọ́ látọ̀run wá látọ̀run wá látọ̀run wá ìjọ mímọ́ látọ̀run wá ó ṣe ọ̀wọ́n fún nǹkan tó bá ṣọ̀wọ́n fún oníkálùkù kò gbajúmọ̀ wọn bí yìí náà ṣọ̀wọ́n fún mi láéláé odò òdì wọ́n taka ìdànù
orúkọ ọ̀ṣọ́fà ò dín kankan fún mi ó pọ̀ ẹ̀ ó bẹ́tọ̀ lù dànù láti bo síbo. Ẹ ti sọ̀rọ̀ jáwáyà out of pé wọ́n ṣe nǹkan tí kò dá sí yín wọ́n fẹ́yìn náà ní fàṣẹ ṣe bí bó ṣe rí nìyẹn. Ṣẹ́yìn náà rí sí bó ṣe máa ń dùnyàn kéèyàn forí ṣe kó fapá ṣe kó fẹsẹ̀ ṣe kó fi gbogbo ara ṣe kó fi jìn fún jọ yìí kẹ wá má recognize ẹni yẹn kẹ máa useless ẹ má fomi lónìí o bàbá àjòfí because I will not come out because of you for anything again. I will not come out that they are ill-treating you or something again. No way. Àwọn tó kù yín mú rẹkẹ wọn ni oníkálùkù dẹ̀ ṣe máa jẹ fásẹ̀ tiẹ̀ àfi tó bá yẹ pé fúnra mi ọgbọ́n orí mi àbí ọjọ́ orí mi ni mo fi ń ṣe iṣẹ́ tí mò ń ṣe. You think it's easy? Come and wear my shoes and see how it is to walk with it. Ẹgbẹ́ yẹn sórí media everybody is all over the world pé ẹ̀ ń búra fún àwọn èèyàn wọn ẹ̀ ń kó wọn lọ búra fún bàbá yín. Àti ẹ̀ pé ní téèyàn ti ń gain anything from á jẹ́ pé tó wà spiritually lifted. Hallelujah jàre ọkọ mi Elijah, God bless you. Kíní counter mi yóò read kó tún ti stop kó tún read mọ́ o. Ẹ ṣàfẹ́ jẹ́ kí n bínú délẹ̀ yín tẹ́ ń whatever tí Facebook ń ṣe. Ó dà. Ẹ lọ kó àwọn yẹn náà àwọn idiot yẹn náà àwọn náà wà ńbẹ̀. Ṣé kí n play nǹkan tó sọ 5 minutes 41 seconds ni ṣé kí n play àbí kí n fi sílẹ̀ torí it's all over media. Sunday super yẹn náà ti ẹ̀ pariwo and Sunday under no circumstance at all should you try to insult me in a polite way. Okay? I will take it as a slip of tongue. I will take that as a slip of tongue. But don't ever try to insult me. Èmi àti ẹ̀ ń ṣẹgbẹ́ by this or by that. Even gan nínú ministry. Èmi máa ń tẹríba fún ẹ̀mí ni. Ṣó yẹ. Èmi máa ń tẹríba kẹ́mi máa tẹríba fún ẹ̀mí. Mi ò sí lára àwọn tẹ́jọ́ ń ṣe fracas tẹ́jọ́ ń búra yín lábẹ́lẹ̀. Don't you ever insult me in a polite way without mentioning my name. Èmi tí mo wà bí báyìí kò sí bó bá ṣe sọ̀rọ̀ ni. Ṣó mọ̀ pé àwa tá máa ń ṣe ewì tá dẹ̀ máa ń sọ̀rọ̀ yìí. A máa mọ díẹ̀ nínú àti fún àtẹ̀dọ̀ ọ̀rọ̀. So I will give you that one. I will give you that one. Lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Kútọ́nù. I will give you that one. Oníyá ẹ̀ kan ṣe program kan, oní wọ́n pé wọ́n ṣe kinní kan. Do you think you have information? You can't have the information that I tell bá ní bí mi ṣe ń gba information ní kémi máa gbé jáde. Sẹ̀lẹ̀ àti túká. Torí pé kí ni ọbẹ̀ kì í mì níkún àgbà ni mo máa ń ṣe. Torí tó bá bàjẹ́, tí ìdí bá bàjẹ́ torí ìdí ló máa dà. My coming out to scold them, tell me bá sọ pé kí n wá ṣe ni. Kí n dẹ̀ tó take anything, màá béèrè ṣé mo lórí ọ̀fẹ́ àti yọ ilé ìkúrò. Tí tọ́ṣọ̀ bá rán ẹ sí mi, tọ́ṣọ̀ máa jẹ́ kó jìyà ní o. Tọ́ṣọ̀ máa jẹ́ kó jìyà ní o. Torí tẹ́mi ò bá rí, mi ò kì í sọ. Ṣó yí ẹbẹ́ yẹn? Mi ò dẹ̀ gbowó lọ́wọ́ anybody láti jọ́ tí mo ti ṣe program mi. Kò sẹ́yìn ọ̀rọ̀ tó fún mi lówó pé lọ ṣe program yìí wá.
ìtorí ẹ̀ lẹ ṣe ń forí gbá orí lẹ ṣe ń búra yín kiri títì ẹ gbowó lọ́wọ́ eléyìí lẹ́nìí ẹ fi bá búùtù yẹn lọ́la ẹ tún gbowó lọ́wọ́ eléyìí lẹ́nìí lọ́la ẹ bá fi bú the other person títọ́ṣọ̀ bá rún ẹ sí mi lọ sọ fún pé òtòṣẹ́ yẹn jẹ́ èmi ò kì í ṣẹni tó lè lo indirect ọ̀rọ̀ sí kó bá lè mọ̀ pé mo létí bọ́ bá lu ìlú báyìí mo mọ nǹkan tó ń sọ ó pèrè ní náà jó ògiri òsà ọmọ wálé má ṣerú ẹ̀ mọ́ o mo fi léyìí mo fi fà létí mọ́ra gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí abiyamọ tó finú gbé ọmọ tó dẹ̀ sọ ní ayọ̀ àti àlàáfíà. Don't you ever in your life send me an indirect insult on your program. Ṣé ẹ fẹ́ gbọ́ nǹkan tí bàbá àjò fi sọ? Pé yìí tí a ti rí bó ti ń kọ ní pé yìí tí a ti rí bó ti ń kọ ní afẹ́fẹ́ wípé bẹ́ẹ̀ náà ni promise wa ní 500 nígbà kan àkókò ìgbà tá a máa bẹ̀rẹ̀ 500 yẹn wàhálà ṣẹlẹ̀ wọ́n promise wọn ní 500 kan 500,000 ní pastor promise wọn maybe owó allowance or something. It's not that it's a personal something, it's owó ṣẹlẹ̀. So wọ́n promise àwọn kan pọ́n máa fún wọn ní whatever 500,000. Nígbà tí a ti sanwó dé bàbá yín nínú pẹpẹ eminence yín ẹbí yìí náà yín àti ọmọ ẹ̀tọ́ṣọ́ wọ́n wú nǹkan kan jáde owó yẹn fìdí rẹmi ẹ máa gbọ́ lọ. 500 hallelujah. Hallelujah. Àwọn kankan á ṣàṣẹlẹ̀ já. Hallelujah. Hallelujah. Síbẹ̀síbẹ̀ à ń forí bì. Ẹ má bínú ṣe rẹ́ni tó ṣe rìkọ́dì yẹn ẹgbẹ́ fan ló wà. Fan ló ń jẹ́ kó máa ṣe vututututu mi ò torí ẹ̀ ni mi ò ṣe fẹ́ play so ẹ bá mi manage ẹ bá mi try láti get ohun tí wọ́n yẹn. Ẹ má yẹ kí n sọ̀rọ̀ púpọ̀ ìkọ́ ẹ̀bọ̀n ńlá agùn ní àjẹ́ ká mọ̀. Ok, ọ̀ṣun ni mo ń gbé náà mo tẹ̀ máa ń kúrò ní ọ̀ṣun mo máa wá sí Èkó yìí lẹ́ẹ̀mẹ́ta nílẹ̀ mọ̀. Bàbá àjọ̀dún ó ti ṣẹlẹ̀ bí báyìí o, ó ti ṣẹlẹ̀ bí báyìí o, ó ti ṣẹlẹ̀ bí báyìí o, ẹ̀ mọ iye tí wọ́n ń ta ìpòlẹ́sì. Ìgbà míì a gbé ọlọ́pàá àti mọ́tò ọlọ́pàá ní ẹ̀yìn ẹ̀kú fún mọ̀. Ìjáde wa tó ń gbà ní ó máa ń bá 400 lọ 500 lọ. Tí a bá ń ṣe yẹn tí a bá tún wá sọ wípé tí wọ́n iṣẹ́ èèyàn á dúpẹ́ nù. Èèyàn á dúpẹ́ nù. Nǹkan tí bàbá yẹn ń lament lé lórí ń bẹ̀ yẹn ni gbogbo bí wọ́n ṣe ń pè wọ́n lọ́tún tó ń pè lósì tó ń pè níwá tó ń pè lẹ́yìn owó ara wọn ni wọ́n fi ń ṣe transportation lọ up and down tó tún máa kó àwọn ọlọ́pàá láti mobilize àwọn ọlọ́pàá for security purpose nítorí ibi tí làásìgbò tí ń ṣẹlẹ̀ tí wọ́n ń lọ síbẹ̀ just bẹ́ẹ̀ mi náà ṣe ń lo network mi abẹ́rù pọ̀fẹ́ ló bá dé kó bọ́fẹ́ dé bó ti yẹ pé níbi tá a wà ń bìbà á lórí ọ̀fẹ́ àti máa lo network ṣùgbọ́n máa san owó ẹ̀ lóṣù náà abẹ́rù pé wọn kì í san owó ẹ̀ ni ó máa san owó ẹ̀ the only thing ni pé iná wà stabilize tá a fi lè rí network wa tá a bá ní ká ṣí iye tá à ń san lówó network sí náírà
ṣẹ́yìn tó bẹ́ẹ̀ ni àgàgàrú èmi tí mò ń ṣe program ní gbogbo ìgbà yìí. Ṣé mo ní ṣẹlẹ̀ sí àìní wípé a ò kì í mọ̀ bó ṣe yí èèyàn kàkà tí kò yí èèyàn á bá ń pọ̀ jẹ́. On point, he's very right. Sẹ̀lẹ̀ ò mọ bó ṣe ń yíyàn. Kò sí nǹkan tó lè ṣe ní Sẹ̀lẹ̀ wọn ò ní yìn ẹ jọ̀ọ́. Ṣé Jésù ò yin àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ni? Ṣé Jésù ò encourage àwọn ọmọ ẹ̀ ni? Ṣé Jésù ò provide nǹkan táwọn ọmọ ẹ̀ máa jẹ fún ni? When this church came, it was a very small scale, like a just small scale business. Then in the 47, hey, imagine the gap. Ẹ wo ibi tí Sẹ̀lẹ̀ ti tàn dé nísìnyí ní gbogbo àgbáyé. Níbi tí ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà tẹ́ ya ó lè wọ̀ bí àwọn bílíkídé. Gbogbo bí wọ́n ṣe tó sínú constitution lẹ ti yí padà fún àwọn èèyàn lẹ ti jẹ́ pé kó jẹ́ pé bó ṣe rí nìyẹn. Irọ́ ni. Papa ní tó bá kọ́ church tí ẹni ó kọ́ láti fi kó àwọn àgùntàn jọ fún Olúwa ni kì í ṣe property Sẹ̀lẹ̀ ṣùgbọ́n níbi tí ó lè yín tó gba star sí ẹni tó ní church gan ẹ fẹ́ lè pa bàbá àjọ villament ni o. Wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ bàbá àjọ v tọ́ṣọ ti gba gbogbo ẹ̀ wọ́n wá lọ sọ pé bàbá àjọ v ó fọ̀jì àwọn rìsíìtì kan jáde fáwọn èèyàn. I know what is going on but ẹ jẹ́ kí n fi wọ́n sílẹ̀ kọ́ máa lura wọn pa fúnra ara wọn náà ó máa fúnra wọn lóògùn jẹ. Òótọ́ náà sọ ń bẹ̀yẹn Sẹ̀lẹ̀ ò kì í yíyan wà kọ́ Parish ẹ̀ tán wà jíyàwó ẹrú pọ́npọ́n àwọn àtìyàwó ẹ̀ febi panú àwọn ọmọ ẹ̀ febi panú ẹ̀ ṣe gbogbo ẹ̀ fẹ́ kọ́lé fólúwa nígbà tẹ́ bá ṣe tán wọ́n tẹ̀ máa retí pé kí ọkọ ìyàwó gangan tètè kú ni ẹ mọ̀ pé torí pọ́kọ tèmi ò ní Parish ni wọn ò ṣe dá sí mi. I think I missed something. Gbẹ̀lẹ́ mi ò rán ẹ níṣẹ́ ò miss nǹkan kan mi ní kó bá mi interpret. Nítorí pọ́kọ tèmi ò dá ní Parish gbogbo ìtàwọn yẹ káà fi ní Parish yẹ́yọkọ tá a sọ pé a fẹ́ dìmú fún diocese ibẹ̀ láàrún pa láàrún sẹ̀sí. Olúwa mi ò dá ẹlẹ́bi o because mo jèrè tí mo fi wà láyé báyìí èrè iṣẹ́ ìjọ èrè tí mo ṣe sínú iṣẹ́ ìjọ mímọ́ ni mò ń jẹ ọlá Olúwa ni mò ń jẹ n bá ti dẹni àkọlẹ̀bù. I'm not complaining but ó lè tẹ̀ ń jà ẹ máa wo nǹkan tó máa gbẹ̀yìn yín ẹ̀yin aníní ọ̀fọ̀n wọ̀bíà wọ̀nbílíkì oyènúsì ẹ máa wo nǹkan tó máa gbẹ̀yìn yín ẹ tẹra mọ́ gbogbo owó tẹ́ lọ gbà ní Benin gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi máa farabalẹ̀ ṣe prógráàmù yẹn ní nǹkan tí mo kàn máa dìde orí ẹ̀ jáde ní ó lè jẹ́ 30 minutes ó lè jẹ́ 1 hour máa sọ ní kankan ẹ máa wòran. So mo dúpẹ́ lọ́wọ́ yín mo kàn ń sọ fún yín ni pé a kì í mọ̀ èmi náà ń gbé báyìí fún mọ̀ ń retí lẹ́tà torí kì í ṣe ní afẹ́fẹ́ mo ti máa gbọ́ ọ̀rọ̀ ní iṣẹ́ tí mo fi dọ́kọ̀dọ́kọ̀ tẹ̀mítẹ̀mí ṣe. Nísàánù wà lọ́wọ́. Mo sì wá sọ fún gbogbo ẹni tí ẹ jókòó níbí. Ṣẹ́rí mi ò dẹ̀ fẹ́ sọ nǹkan kan o tó rà bàbá àjòfin ń ṣe mí bọ̀ tí bá ní kí n tú ìdí bàbá àjòfin gan jáde síta kò sẹ́ni tá a máa tú ìdí ẹ̀ tá à ní bá gbé o.
bàbá Àjọfí mo ṣe ń retí kágo yín kó kàkùn wọ́ sílẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí máa lọ tọ́jú ẹ̀ sínú archive torí ẹ̀yin ò mọ̀ pé èmi mọ̀ pé ẹ̀yin ò mọ̀ pé èmi mọ̀ ohun tí ẹ̀yin ò mọ̀ pé èmi mọ̀ hallelujah. tí ẹ bá lè ṣe òtítọ́ ẹ ti padà sí àìṣe òtítọ́ o. tí ẹ bá fẹ́ ṣe òtítọ́ ní kẹ́dúró ti iṣẹ́ yìí o. ní ìjọ mímọ́ ni mo rí wípé àkùrọ̀ mọ́ni tako mọ́ni wà. ìyẹn wà. ọjà ti pílánù wọn ní ìsàlẹ̀ o. mi ìbítì boyfriend mi. ṣùgbọ́n. mi ìbítì boyfriend mo mẹ́sẹ̀gì boyfriend mi. mo dẹ̀ fẹ́ hint sí wọn fún nǹkan kan ni wọn dá mi lóhùn mo tún pè kó gbágo. wọ́n rò wípé òjò mà lè pààyàn wọlé kan lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́rin pàápàá ẹ jẹ́ ká máa ṣọ́ra nínú ayé tá a wà yìí nínú agbami ayé tá a wà yìí do not look down on anybody can be of a help of a great assistance to you. Let us be extremely careful. Look down on nobody. Only everybody ní Belgium yìí. They are all my people. Mo fún ní kálùkù àtọmọdé àtàgbà mo fún wọn lọ́wọ́ wọn àwọn náà dẹ̀ ń fún mi ní tèmi náà. Gbogbo ọmọ Ìjẹ̀bú tó wà nílùú yìí gbogbo wọn pátápátá lọ́kọ mi tí bá ti ní wọn bá rọ́kọ mi ni. Àwọn Ẹ̀gbá náà tí bá dẹ̀ ti rí wọn tó ríbi méjì tí mo yà sí nìyẹn tí bá dẹ̀ ti rí àwọn Ẹ̀gbá ò tiẹ̀ sí bí ẹ̀ sí ní bíbá yìí ọ̀nà London lọ́hùn láwọn Ẹ̀gbá wà tí bá dẹ̀ ti rí àwọn náà lọ́kùnrin ni o lóbìnrin ni o báyìí sí o bá mi lẹ́gbàá yẹ́rọ́kọ mi lẹ́gbàá mo ṣe máa kí wọn nìyẹn wọ́n pọ́n mi lé èmi náà dẹ̀ pọ́n wọn sí torí kí ni pọ́n mi lé àti yẹ́ mi sí ọmọ ìyá kan náà ni wọn ṣùgbọ́n tó bá sọ pórí ẹ yí kò jọ mí lójú ìgbà tí Dávídì wà ọmọ bíbí inú ẹ̀ ló fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ inú ẹ̀ sì kún fún àwọn ìjòyè tó ń ṣe tó wà pẹ̀lú bàbá ẹ̀ fẹ́ pàkókò wọn dá. bẹ́ẹ̀ ni ṣé òwe tó ń pa ẹ̀ ṣó yé wa. ọmọ Dávìdì gbógun ti Dávìdì ṣùgbọ́n àwọn òjòyè tó yí Dávìdì ká inú ọmọ Dávìdì ò dùn sí wọn ó fẹ́ get rid wọn Tọ́ṣọ̀ ló ń bá wí o. Tọ́ṣọ̀ lọmọ Dávìdì Tọ́ṣọ̀ ní Absalom wọ́n ti fún bàbá Àjọfí wọ́n ti fún Pankẹ́rẹ́ wọ́n ti gba ipò lọ́wọ́ ẹ̀ àṣírí wá bẹ̀rẹ̀ sí ní tú bàbá ju bọ́ǹbù ọ̀rọ̀ jáde sí Tọ́ṣọ̀ bẹ́ẹ̀ ni Tọ́ṣọ̀ ló ń bá wí nǹkan tí Tọ́ṣọ̀ ti fojú bàbá yìí rí nínú ibẹ̀ yẹn nóbì kéré mi ṣe wá rí Jezebel ìyàwó bàbá yín ọmọ tó ti lo gbogbo ọjà gbogbo bóra mọ́vẹ́ẹ̀tì àbí kílẹ̀ tí ń pè tó wà lọ́jà tán tó bá fẹ́ kí bọ́dì ẹ̀ kó clean kó smooth ẹ mọ nǹkan tẹ́ máa ṣe granulated sugar normal sugar ẹ lè ra brown wọn ti ẹ̀ dá ẹ mix ẹ̀ mọ́ṣẹ́ yín ẹ mix ẹ̀ mọ́ liquid soap ẹ jẹ́ kó ferment dáadáa kẹ́ máa fi para 5 minutes later kẹ́ lọ scrub pẹ̀lú good sponge gbogbo pores yín máa open ní tátẹ́gùn àlàáfíà máa fẹ́ tí gbogbo ìdọ̀tí máa jáde gbogbo owó yín ó fi bóra òun àti Deborah iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn
tán lèmi ni mo pa Deborah ẹni tó yẹ pé ìfun ẹ̀ ní kánsà lọ mú. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò mọ̀ pé Tọ́ṣọ̀ is after Mohbad náà ṣe ẹ̀dẹ́ life. èmi yìí gan ló yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí Tọ́ṣọ̀ bá ti pa Mohbad náà tipẹ́tipẹ́ gbogbo ẹnu ni mo fi sọ kò dẹ̀ sí nǹkan tẹ́nìkan lè ṣe fún mi Tọ́ṣọ̀ bá ti pa Mohbad náà tipẹ́tipẹ́ tí ò bá sí gbogbo àwọn program tí mò ń ṣe tí mò ń pariwo Tọ́ṣọ̀ ọ̀pá tó mú yẹn ó máa ń fi gún bàbá yẹn lẹ́sẹ̀ ni òun gbogbo ara ẹ̀ ti ṣe jẹgẹgẹdẹgẹ àdánù sìn still náà àwọn gan náà wọn kúrò nínú iṣẹ́ ibi ṣíṣe wọ́n ń pààyàn lẹ́kún láti jà wọ́n lólè ẹ máa gbọ́ dẹ́ndẹ́ o. ṣe kókó fún wa ó sì wà láti ẹ̀kọ́ sí bẹ́ẹ̀ náà ló ń bẹ nísinsìnyí ayé àìníkọ̀ ẹ̀kọ́ tó bá wá ń ṣẹlẹ̀ kò jọ wá lójú. Hallelujah. Ṣùgbọ́n gbogbo yìí tí àjọ ń ṣiṣẹ́ yìí tí mo mú yín lọ sí ojì bàbá tí mo ní kẹ́kúra bí ẹnikẹ́ni tó bá gba bọ́dẹ̀ fún aṣọ ọmọ bíi náà. Listen to that. Ó kó wọn lọ sí crypt papa ibojì papa pé kán lọ búra kán lọ make allegiance fún Mohbad yìí náà. Who the hell is Mohbad wọn náà? Who is the hell is wọ́n bí ẹ náà? Tẹ́fí máa lọ búra. Ṣé Mohbad yìí náà yìí jẹ́ ọjọ́ lọ́hùn? Ṣé ẹbí yìí náà jọ lọ́hùn? Ọlọ́run lẹ fẹ́ lọ ṣiṣẹ́ fún now. And kò gbọ́dọ̀ di a thing of, you know, must stay or you die. Ẹ̀yin lẹ náwó now. This man is not paying you salary. Ẹ̀yin lẹ náwó fún. Tí ó bá sí pé ọpọlọ ọ̀pọ̀ èèyàn ti yòrò. Gbogbo yín tẹ́ lọ sáré kìtàkìtà tẹ́ fẹ́ dolùṣọ́ yìí. Ṣé mọ̀ pé wọ́n máa ń sọ pé ọmọ ṣíṣe ń rojú. Ọmọ àìṣe ń bẹ̀bẹ̀. Ó débẹ̀ tó dápọn. Iwájú kò ṣe lọ. Ẹ̀yìn ò ṣe padà sí ìyàkàtà ìyà. Ó doríta mẹ́ta tí dààmú àlejò tí dààmú nílé. Ohun gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí lọ dàdàkúdà. Tán lọ ń tojú bọ nǹkan tí kò yẹ kán tojú bọ. Yóò ṣe kí ni yóò gbòòrò fún un. Àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ. Ṣé ń gbọ́? Ẹni tó bá dalẹ̀ Mohbad iná tí ò bá máa láfùrọ̀ ẹ̀, ó máa burú fẹ́ nìyẹn. In what way, jàre? In what sense? In what area? Why? What can fa? Àwọn ọmọ ṣọ́ọ̀ṣì lélẹ́yìí o, wọn kì í ṣe olùṣọ́ o. Àbẹ́ ẹ̀gbóhùn obìnrin nínú àwọn tó wà bẹ́ẹ̀, ṣóbìnrin náà ń wọnú pẹpẹ ni. So àwọn ọmọ ṣọ́ọ̀ṣì tó kó jọ ní o. Òun la yí ọ̀pọ̀ nínú ọmọ sẹ̀lẹ̀ ṣe bàjẹ́. Ayé wọn bàjẹ́, wọn mọ̀ pé báwọn ṣe ń lọ ṣe kinní yẹn, àwọn ń ta ògo wọn fún wọn bí yìí náà ni. Gbogbo ògo ilé ayé wọn pátá náà ń fi tọrọ lọ́fẹ̀ẹ́ lófò. Bẹ́ẹ̀ ni wọ́n gbé ọmọ ènìyàn ga ju Ọlọ́run lọ. Ta ni ẹni tó ń gbé ga yẹn? Èrèkèrè. Ẹ̀yin ò mọ̀ pé ọmọ ènìyàn náà máa di èrèkèrè bí. Tó bá jẹ́ wípé nǹkan tí Babangida tó ṣe tó announce ìwé nǹkan tó kà tó nípa kà yẹn tó fi sí library yẹn, tó bá yẹ pé ọmọ Yorùbá ló ṣe irú ẹ̀ wọ́n máa gbé wọn máa lọ tì mọ́lẹ̀ wọ́n tẹ̀ lè pa. Àwọn kẹ̀dẹ̀ ní wọn ò ní kankan tó dáa tó fẹ́ ọ́fà ẹ̀. Ọmọ Ọ̀ṣọ́fà ò ní pé kí àwọn kan wà tó dáa nínú wọn o.
àwọn kan wà tán dá nínú wọn tó jẹ́ pé bó ṣe máa dáa fún wọn bínú ilé wọn ṣe máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ṣùgbọ́n lórí burúkú ọmọ pọ̀ ọmọ tọ́lọ́wọ́n ba tí ò mọ̀ ló pọ̀ láàrin wọn. Tẹ́ bá mọ̀ bí Amẹ́ríkà ṣe ń gbóná lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tẹ́ bá mọ̀ bó ṣe ń gbóná máa play audio kan fún yín ká tó parí kíní. Èmi náà mo ti ṣe é. Tí máa rí kankan nínú yìí tí ẹ bá gbàgbọ́dẹ̀ fún yóò burú fún yín. Ṣé gbọ́? Tẹ́ bá rẹ́ni kankan nínú tó bá rẹ́ni kankan nínú wọn tó bá gbàbọ̀dẹ̀ fún ó máa burú fún. Máa gbá ẹ létí ni straight off. Àbí kí n dìde kí n jáde mẹ́. So mo bí ìnọ́lẹ̀ yìí wá sí nísẹ̀lẹ̀ not Ọlọ́run. Tó lè jẹ́ pé ẹ sọ pé tẹ́ bá ti wọ sùtánà sọ́rùn ẹ ti nílé lọ́rùn. Ayé àyìn lẹ́nu ẹ̀pẹ́ yìí gangan fúnra ara yín náà máa fi ṣe igi tó máa fi dáná àwọn fámílì ẹ̀. Wọ́n bá ti wọ sùtánà nínú sùtánà ìyè wà nínú sùtánà heaven ti wà ńbẹ̀ nínú sùtánà tẹ́ ẹ mówó tẹ́ lọ fi gé lọ́jà. Ẹni tó ran ọgán ẹ mọ̀ bóyá nù sùn orí ìsùn ló wà tó fi bá yín ran. Ẹ wá ń pọ̀n yẹn lé tẹ́ bá ti wọ sùtánà sọ́rùn ìyè ti dé. Sórí burúkú kan tó bá ní lọ sọ́gbà ẹ̀wọ̀n Jésù. Àwọn òdìdìrìn wọ́n tún ṣe àmì wọ́n tún láwọn tún gbé tó àmì mì. Ṣé rí pé my people are so gullible. Ìwọ ò ṣe sọ pé tó bá kúrò tó bá sin Ọlọ́run mọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní kó gijọ tó bẹ̀rẹ̀ sí ní lọ jó fún igi yẹn. Àwọn ò ṣe sọ bẹ́ẹ̀. Àwọn ò ṣe sọ bẹ́ẹ̀. No. Mo bí iná nọ́bá ní allegiance lórí orórì bàbẹ́ ṣe rí pé wọ́n ti ṣí. Ṣe rí pé wọ́n ti ṣí. Papa gan fúnra rẹ̀ tó ń bínú sí ọmọ ẹ̀ tí wọ́n mú sórí kinní tó jókòó síbẹ̀ tipátipá. Àwọn èèyàn ò ríran àwọn èèyàn anyway judge yẹn ti sọ. Ó ní Celestia is not a spiritual church, it's an empty church. Zero spirit. Ayi máa débẹ̀. Few seconds náà lílé ìjọ. Ṣé ẹgbẹ́ àwọn wèrè? Wọ́n tún fò ohun òkè gbé. Àwọn ẹni kan ò ṣe àmì. Wọ́n pọ̀. Hallelujah. Ẹ wo bàbá tó jókòó yìí. Ẹ wo ọjọ́ orí wọn pẹ̀lú iṣẹ́ Olúwa. Ẹ jẹ́ kí kẹ́ lè mọ bó ṣe pọ̀ tó ń bẹ̀. Hallelujah. Ṣùgbọ́n lórí ìjọ. Hallelujah. Ẹ wo bàbá tó jókòó yìí. Ẹ wo ọjọ́ orí wọn pẹ̀lú iṣẹ́ Olúwa. Ṣé rí wọn? Ṣé rí bó ṣe fi. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn lórí ìjọ tó wà lọ́hùn. Torí pé ó jẹ́ mẹ́mbà task force adágbó fún ọdún kan. Àbí ohun tó tẹ̀ tó ṣẹlẹ̀ kọ́ má bàa sọ̀sọ̀kúsọ fún task force. Mo fún ní oṣù mẹ́ta pé bàbá gbogbo owó yẹn gbọ́dọ̀ sọ sí ọ́fíìsì. Ó tẹ̀ tán kí lẹ̀ tọ́ ló tún fẹ́ ká ṣe. Bájọ nìyí iṣẹ́ ìgbìyànjú kékeré tó ṣe adádúró. That is the end. Ṣé rí pé àwọn ilé wọ̀nyí ti ya wèrè ọ̀sán gan. Ẹni bọ́n ṣe kóra wọn ọmọ kékeré wà lọ́wọ́ ẹlòmíì bẹ́ẹ̀ yẹn o. Ọmọ wà lọ́wọ́ àwọn kan bẹ́ẹ̀ yẹn
not baby o but ọmọ wà lọ́wọ́ wọn bẹ̀ yẹn wọ́n dẹ̀ ń ṣe èpè wọ́n dẹ̀ tún sọ pé ẹ ṣe àmì wọ́n dẹ̀ sọ pé wọ́n ṣe àmì àwọn gbétọ́ àmì mi àdúrà àmì mi àgbà ọ̀nà ṣe pè. Does that make sense? Ṣé ṣọ́ọ̀ṣì tá wà yìí náà ṣá ṣé nínú iṣẹ́ Olúwa yìí náà ṣá. Now a fẹ́ lọ sínú kóòtù àṣìpa èyí tó ṣẹlẹ̀ ní kóòtù tí wọ́n lọ so tí jọ́ọ̀jì tó sọ fún wọn ẹ jẹ́ ká súré kà ní bárabà ní bóróbó. Settle your board of trustees amicably or face the consequences. Appellate Court, Ibadan advice. By Celestial Progressive, February 26, 2025. Ṣẹlẹ̀ ní tó kọ eléyìí kì í ṣàjàlá ló kọ. Tájàlá bá kọ nǹkan, òun máa ń fi rọ́kún tiẹ̀ ní gbogbo ìgbà ni. Ó máa ń fi ata epo iyọ̀, ó máa ń fi sí. A dẹ̀ tún fi fọ́tò ààrẹ sí sàlẹ̀ bọ̀tẹ́ tó kọ eléyìí kò kì í fi fọ́tò ààrẹ sí bó bá ṣe ó ṣe jẹ́ ló ṣe máa kọ síta. February 2025, 26th of February 2025 by Celestial Progressive. Celestial Progressive oríṣiríṣi. Ìkan wà tí kíní run. Àjàlá run. Àwọn kan wà tó yẹ pé other people náà ló run ni. Far from them. Wọ́n tún ṣe àmì bí ẹni pé nǹkan tán lọ ṣe yẹn ó máa mú ilé ayé wọn yí padà. Wọ́n mọ̀ pé wọ́n tún ti pé èpè kún èpè tó wà ní ilé ayé wọn. Ìdààmú tó wà ní ilé ayé wọn torí ẹni tó dúró síwájú tó sọ pé ẹ ṣe àmì ṣé ẹ mọ ohun tó wà lápò ẹ̀ ṣé ẹ mọ ohun tó wà lára ẹ̀ torí jà lóde tó rí dòwe o. Yá ọmọ Yorùbá ni mí Àwórì ilé mi wà pọ́nbélé akọdákọ. Wọ́n ní Ìjẹ̀bú ò dá Ìjẹ̀ṣà ò sunwọ̀n. Ìwà sọ pé wọ́n Ìjẹ̀bú Ìjẹ̀ṣà. Nígbà tí Ìjẹ̀bú àti Ìjẹ̀ṣà tí wọ́n jọ ń fẹ́ra wọn. Ìjẹ̀ṣà ò lè jí láàárọ̀ kó má ṣe pé inú ilé. Ìjẹ̀bú kẹ̀dẹ̀ ní onílé wà nínú ilé nígbà tí gbogbo ọmọ bẹ̀rẹ̀ sí ní kúṣá ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn idiots. The Appellate Court in Ibadan continue to hear a case challenging the judgment of the State High Court, Ilaro, Ogun State, back on 26th of March 2015. Ibi tọ́rọ̀ yẹn ìgbàtígbà tó ti wà lórí làásìgbò yìí nìyẹn o. Justice Ashenuga J declared Reverend EMF Oshofa as an illegal ṣé ń gbọ́ o ẹ jẹ́ kí n pè dáadáa illegally àbẹ́ ẹ̀kọ́ ni illegal ṣá tí ó ti yé wa illegal occupants of the pastor's seat. However, the registered board of trustees managed to secure a stay of execution on 17th May 2026 Quorum Justice Olugbemi. Unhappy with the decision of the lower court, the registered board of trustees unanimously agreed to challenge the judgment. They sought justice from the Appellate Court in Ibadan. Their goal was not only to overturn the decision of the lower court in Ogun State, but also to seek legal interpretation of the case. The Appellate Court served as an intermediate court between the High Court and the Supreme Court. Today, on the 26th of February 2025, the Appellate Court eagerly listened to the legal counsel from both parties. Sherry, láti ìgbà tí kíní ti bẹ̀rẹ̀ gangan tí lọ sílé ẹjọ́ ìti bẹ̀rẹ̀ mo máa wá ṣe
program níbẹ̀ títí di update tí a ní mí sí nǹkankan mọ́ látọjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀. Today, on the 26th of February 2025, the Applegate Court eagerly listened to the legal counsel from both parties as the issue of the genuine registered board of trustees came into question. The council representing the registered BOT passionately argued that the church's board of trustees is that which was duly signed by CAC that also filed the appeal. On the other hand, the legitimacy of the unregistered BOT, illegal, was being challenged at the Federal High Court in Ikoyi. The presiding justice at the Appeal Court expressed her dismay. Ẹ máa gbọ́ bẹ̀ yẹn dáadáa, mo fẹ́ kẹ́ bá mi gbọ́. Ẹ bá mi láti sílẹ̀ kẹ́ gbọ́ bẹ̀ yẹn. Obìnrin nìyẹn o. Her dismay over the fact that a religious organization was unable to resolve their differences amicably. Wọ́n ní zero lẹ́mú nínú spirit ẹ̀dẹ̀ pera yín ní spiritual church. Ẹ jẹ́ ká pín ọ̀rọ̀ yẹn yẹ́lẹyẹ̀lẹ. Ọ̀rọ̀ tó English tó lò ẹni yẹn ò lo English tó lò gangan. She urged the church to settle the disputes of the registered BOT and unregistered BOT. Àwọn wo ni unregistered BOT? Àwọn illegal BOT tí bàbá yín Emmanuel Friday tí wọ́n fọ́ọ̀mù nígbà tí wọ́n yẹgi lẹ́sẹ̀ àwọn tán lọ gbé wọn wọlé as part of Wòlíì 42. Ṣé tẹ̀rù pa ti ẹ̀rù pé France ni wọ́n ti lọ mú wọn wá. France ni wọ́n ń gbé ńgbà yẹn ṣùgbọ́n wọ́n wá sí Ìmẹ̀kọ. So ìdí igi nílé papa ọlọ́mọ plenty research pọ̀. Ìdí igi bí tó ti ń gbatẹ́gùn ọmọ ọlọ́mọ ńlá sìgá ẹ̀dànù. Ibẹ̀ náà ti lọ mú wá torí wọ́n sọ pé he likes to sit down there and be, gazing at the tree, at everything that's, tó bá meet ojú wọn. Ìdí igi yẹn tó jókòó sí, lábẹ́ igi yẹn, ó jókòó sórí igi yẹn, lábẹ́ igi yẹn. Ibẹ̀ ni wọ́n ti lọ bá pé Wòlíì 42 ló mú, òun ni kùkùté ilé Jésè. Bàbá Bánjọ, bá mi bàbá núná yán. So, àwọn registered BOT, àwọn náà ní registration certificate lọ́wọ́ CAC. Tí àwọn èyí tí bàbá wọn tí wọ́n ronú débẹ̀, pó máa débẹ̀ pó máa béèrè pé talent tó àwọn wo ló registered church, àwọn wo ni ò registered church. Bàbá ṣe mọ̀ pé mò ń kìlọ̀ fún yín. Uncle mi. Ṣé rí ẹsẹ̀ tẹ́ ń lọ gbé ní Amẹ́ríkà? Ẹ̀ṣọ́ ẹ lè má ra Amẹ́ríkà wọ̀ mọ́ o. Ní nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ni yìí, a máa débẹ̀. Ní nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ni during the service again ní Metro Parish. At the lower courts, which will streamline the work of the appellate courts, the judge emphasized that if the church truly was a spirit-filled, if the church truly was a spirit-filled gathering, the genuine reconciliation and settlement should not be difficult to achieve. The appeal court made it clear that emotions and religious beliefs will not sway their interpretation of the law. The case was adjourned to the 22nd of October 2025. And
the pastor's counsel assured the court that the pastor was fully committed to seeking peace as advised by some elders. Ìgbà yìí láàárọ̀. Mr. Mobi iná ẹ ti tẹ́tẹ́ ń sìn. Wàhálà tẹ́tú lọ dá sílẹ̀. Tẹ́ ẹ jẹ́ kí ẹ̀bùn oníhòhò. Ẹ̀bùn lòbò. Tẹ́ ẹ jẹ́ kó lọ dá sílẹ̀ ní metro lẹ́ni yìí. Tí church wọn tó hó gè. Látàárọ̀ tán ti gbẹ́sìn. Wọ́n tẹ́ bá ṣe gbèrègbèrè dé Amẹ́ríkà pé fẹ́ lọ tàmì òróró kó má yẹ pé yín ilẹ̀kùn lẹ ti máa bára yín o. Èmi sọ tèmi àpé mo ṣe máa ń sọ fún yín ní ẹ̀tẹ́ ẹ̀dẹ̀ kì í gbọ́. Ẹ lè nítorí pé bóyá Benjamin ti wà ńbẹ̀. Ẹ rò pé ọwọ́ yín ti ba Parish Great Oshofa Parish tó wà ní Amẹ́ríkà. Irọ́ lẹ pa. Tó máa fi Benjamin tó máa sọnù sí yín fi sọ̀kò sí yín. Ayáyájá pì. Toró lè yín. Ẹ ní kankan tẹ́ lè fún yàn. Ojú yín wà nínú gbogbo iṣẹ́ oníṣẹ́, iṣẹ́ inú òtútù tí wọ́n ti ń ṣe látọdún yìí pẹ̀lú owó wọn, nǹkan tẹ́ ní interest sí ni tẹ́ ṣe ń gbéyàn lọ, ẹ ń gbéyàn lọ. Nǹkan tó lọ́run bá fẹ́ lọ́lọ́run máa ṣe. Ọlọ́run rí pé you don't deserve that place. Ẹ yọwọ́ kúrò ńbẹ̀. Sure. Bẹ́ẹ̀ náà lẹ́m lọ́mọ àwọn nǹkan tẹ́ lọ fún wọn ní NPIC òṣìṣẹ́ bóun náà dẹ̀ ti cancel fún yín ní kóòtù yìí. Abárí wèrè kan tó sanwó member of NPIC ṣé wọ́n fún yàn ní ọ̀nà kan tó máa pé kéèyàn máa sanwó ẹ̀ every time ni. Agbádá dádì yín ẹ̀sìn yín náà máa fi wọ Ọlọ́run. Ọlọ́run ṣe wọ́n kúkú wọ́n ti ń ta gọ̀ọ́gọ̀ tẹ́tẹ́lẹ̀ àfi bí ẹni tó mú gbáná. However, after the hearing, members of the registered BOT, few pastor aides, and the pastor council was seen discussing about the matter within the court premises, while the pastor council asked for a possible way forward on the matter. While a member of the registered BOT told the pastor council that since the pastor council is a celestial member, that if truly he wants peace in the church, he should give the pastor the right legal advice for betterment and future of the church. And the matter will be resolved within 92 hours. 92 hours ti kọjá o, kò tí resolve o. Òun náà ṣe súré pé emergency meeting tí wọ́n pè yẹn pé kán máa bọ̀. Gbogbo nǹkan tó lọ ṣe ní Monakure ní Benin. Pastor lọ sign communique wípé ìmẹ̀kọ 2025 Benin náà ti máa ṣe. Torí wà tí máa gbé jáde fún yín. Brief background history of the legal dispute between Reverend Shonekon and Reverend EMF Oshofa. Uncle Shonekon, ẹ̀yin náà ẹ pẹ̀lẹ́ tí yín. I wonder why Sherry nǹkan kan wà nínú ilé ayé yìí. Téèyàn bá tajà yẹ̀pẹ̀, dandan ni kó gbowó òkúta. Gbogbo owó tí ẹ̀gbọ́n Bọ́láńlé Ṣónẹ́kàn tí wọ́n ti ń ná sórí kéèsì látijọ́ yìí àtàwọn lọ́yà tí wọ́n ti ń gbà. Owó yẹn téèyàn bá invest sí company. Shares ibẹ̀ àti pọ̀ dáadáa o. Àwọn èèyàn tó máa wá invest tó máa ra shares ńbẹ̀ àti ẹwọ́dún tó ti ń bàbọ̀. Kínú mi ni máa ṣe ogun òṣì ẹ kàn waste owó dànù lórí ẹjọ́ tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ máa jíjọ́ kejì ní ìgbérúkú sí yín o mo kàn advice yín ni o tòrọ́rọ̀ mi ò kí jọ létí gbogbo yín ẹ wo iye tẹ́ ẹ ti ná sórí lọ́yà
ẹ wòye owó tẹ́ ti ná sórí lọ́yà. Ẹ wòye tí ẹ̀yin bàbá Bánjọ náà sáìdì tí yín náà tẹ́ ti ná sórí lọ́yà. Ẹ wòye tí bàbá yín ẹbí yìí náà tọ́wọn náà ti ná sórí lọ́yà. Torí pé you want to be what God did not make you to be. Ẹ jọ̀ọ́ kíní yìí gùn gan, ẹ jẹ́ ká mú nígbà míì. Mo sọ pé máa ṣe fún yín, máa fi ṣe special. Ó gùn gan tó yẹ pé a whole program ló máa jẹ́. Ṣó yé wa. A whole program ni ó máa jẹ́. So ẹ jẹ́ kí n tún lè ka kékeré yìí fún wa. Reverend Pastor EMF Oshofa and Reverend G.B. Bolanle Shonekan at the Court of Appeal today at the court, Superior Evangelist Professor Bola Akinserenwa was officially recognized as the authentic secretary of the BOT of Celestial Church of Christ, Board of Trustees of Celestial Church of Christ, and the council to be registered BOT, which Reverend EMF Oshofa is also a member. Sherry bitikini yeti lokpo mbe. Sherry bito ti lok, Sherry bito ti loju po. Àbí nǹkan tó lọ́jú pọ̀ ńbẹ̀ yẹn ò yé yín. Ẹ jẹ́ kí n tún bẹ̀ yẹn ká fún yín. It's not much. At the court, Superior Evangelist Professor Bola Akinserenwa was officially recognized as the authentic secretary of the registered BOT of Celestial Church of Christ. Okay? And the council, and the council to the registered BOT with Reverend EMF Oshofa, which Reverend EMF Oshofa is also a member, will be recognized council to represent Pastor EMF. Nǹkan tí EMF tó fẹ́ rúgà nìyẹn. Which tó yẹ kí registered BOT tí bàbá Akinserenwa tó jẹ́ official secretary wọn yìí àti authentic BOT tó kù láyé àtàwọn tí wọ́n kó sínú ẹ̀, ó yẹ kó ti dìróòpù EMF, ó yẹ kó ti dìróòpù ẹ̀ of that seat. Ìjà méjì ló wà nílẹ̀. Ìjà against Bolanle, who is fighting EMF as a fake reverend, a fake pastor. At the same time, the BOT members, of official members, they are not happy with EMF. Show you what, but they are still in the same group. Who is behaving stupidly here?
Hey, jẹ́ ká jọ sọ̀rọ̀. Who is behaving stupidly here? Àwọn board of trustee ni. Ẹ má bínú ẹ̀yin bàbá. Èmi á bá yín sọ. Kíní kan ò dẹ̀ lè ṣe. Ẹ behave stupidly. Ṣé mọ̀ pé yìí náà? Ńgbà tó ti yọ aṣọ kúrò lọ́rùn mo bí yìí náà ní yí àyẹn lọ́hùn. Ẹ̀yin yìí náà ó wà nínú the big document. Ká máa gbé jáde lọ́jọ́ Tuesday. Ọlọ́run nípa gbogbo wa. The case was adjourned till 22nd of October 2025. Now, nǹkan tí mo bí yìí ná, bàbá yìí mo bí yìí ná, iná tó dá sí Metro Parish, America lọ́wọ́ léni, ẹ máa gbọ́. Hallelujah, sir. Where is it? Mumbo. Hallelujah, hallelujah, hallelujah. Oh. Calvary great. Hallelujah, hallelujah, hallelujah. America nìyẹn. Calvary greetings to all members of Celestial Church of Christ worldwide. This is event happening right now in Metro Parish. Ebuenaro grouped up with Titus at Denute, together joining with Michael Silva Shegun, together interrupted the service during collection, stating that the pastor, claiming that the pastor wants to talk to the parishioners, that the pastor was on the phone, on Ebun's Enaro phone, wanting to speak to the general membership of the parish. So few members were able to dislodge their intention, and then they have scattered them, and the service is continuing. I will keep you in full notification as the event unfolds. Right now, I could not hold my breath together because this is not expected from somebody like Ebu, who has done, who is every day consistently finding way to drag the pastor's name in the mud. The pastor's name in the mud. I will keep you updated as event unfold. Please pardon my voice because I am trying to hold back, not to cause confusion in the church until the service is open, is closed, finished. I will update you. Thank you, everyone. This is Victory, the evangelist at large of Metro Parish. Darling, God bless you. But now, I've been having series of Itimogbo Timothy Downsy. So the rest, I have to listen. Sorry. I have to listen before I come out and play them. Ebu has been telling the whole wide world that she is following pastor's order. Pastor is saying that Ebu is lying. But Ebu continues saying that she is carrying out pastor's order. How dare Ebu? I think I'm going to play the message. It's because of what I sent yesterday to them at Metro Parish. That is why she came up with this today. Yes, it is true that Ebu is the one that is dragging pastor's name into the mud. Or God bless you. Or pastor is the one
dragging himself into the mud, because we can't say that Ebu is the only one that is doing it. She is working for pastor, because they want to take over. Metro Parish because of their money. And I advised them last night. Let me play my voice message. The message I sent to them to you. Hallelujah. 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 Ẹ̀yin ará nínú Kristi, ẹ gbé orí sókè, kẹ́sì gbọ́ ohùn tí Jehovah ń sọ. Èrèdí rẹ̀ tẹ́ fi wà nínú ìjọ mímọ́ yìí. Èrèdí rẹ̀ tẹ́ fi wà nínú ẹgbẹ́ ńlá yìí. Kí Maria ìyàwó lè máa sìn wá lọ. Kẹ́mi mímọ́ rere yìí wá máa sìn wá lọ. Àmín. Bàbá, ní wákàtí yìí, gbé iṣẹ́ ọwọ́ rẹ̀ ga, kí gbogbo ayé lè mọ̀ pé ẹ̀yin lẹ rán mi níṣẹ́. Lásán láyé gbé ogun, wákàtí náà dé ta yóò wá rírì. Lábẹ́ agbára mímọ́ Jésù, òkùnkùn kò lè borí. I have to play it all because I don't want it to be like bóyá mo yọ kan kúrò, bóyá kìíní kan. Kò lè borí ìmọ́lẹ̀ kan. Hallelujah, 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 hallelujah. Òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ kan. Àmín. Hallelujah to all members of Metropolitan Parish, USA. I greet you all in the name of the Father, of the Son, and of the Holy Spirit. This is your sister in Christ, Oluwatoyin Obatula Darlington, aka Olomo Plenty. I'm sure think about 80 to 90% of you know me by voice, via video, and some have met me in person. To Jehovah Almighty be the glory, great things He's doing in our lives. Our calling to this fold, individually, it differs. Some of us are called to raise the flag high because the Spirit of Jehovah Almighty dwells in us. And some of us came into this noble church to destroy it. But whatever we do in life, remember, the reward of it will hit you like a thunder. Why you don't expect it? You might think you are doing it and you are getting away from it. You are getting away with it.
You are getting away over it. Hey, by the time the thunder of the truth will hit you, you will open your mouth and no word will come out. You will shed tears, but you will not see water. You will scream, but your voice will remain mute. You become deaf and dumb. Listen, God bless each and every one members of Metro Parish. We've all sinned and fallen short of God's glory. Many of us have gone through repentance, private, personal repentance behind the door with Jehovah Almighty. Many have swallowed their pride. Many have shown evil. Why many have acquired all the evil others shown? You see, that is life. When you mix the Spirit of God Almighty through Jesus Christ of Nazareth with spirit of selfishness, greed, stone-hearted, spirit of Jezebel, spirit of them and they, the Lord has rejected. As Pharaoh, who got perished in the Red Sea, and he dragged so many innocent ones along with him. Well done to each and every one of you, both young and old. You've come from a very, very long way. The road was rough and tough, but the tough one of you keeps on striving and keep on going. You will surely land on Canaan's side in Jesus' name. You see, as long as you continue to be under the umbrella of EMF as your pastor, or any pastor for that matter, remember these people, this person called EMF pastor, the present pastor of Celestia, he has ridiculed what is called Celestia worldwide. Why can't you guys sit together, rub minds together, and think about what I'm about to tell you? Nothing will happen than joy, peace of mind. Every one of you will be so happy. You'll be so, your spirit will become so light. Keep off anything called pastor. Stand on your own under the umbrella of Jehovah Almighty. Take Jehovah Almighty as your all in all in that parish. For now, yes. Give yourself 5 years, another 5 years, another 5 years, until the angel of Jehovah Almighty crush all the enemies
of that parish. Every single enemy, both young and old, both male and female. In Jesus' mighty name, I pray with thanksgiving. Yes, I'm repeating myself. Keep away from anything called Imeko, anything called Ketu, anything called Makoko. Make that agreement and put it before Jehovah Almighty and see the wonders of God. All this yo-yo, 24 hours peace, 2 weeks peace, and one bastard will come up again and start, fingering brains and getting some idiot to cook together and come and disturb you people's peace. All they want is your money. It's not that they love any one of you. It's not that they love that parish. Should anything happen to that building today, you will know that they don't give an F word. We must not use that word, but an F, the middle finger. Treat their F and let all the chauffeurs know, all trustees, and the ones that are not trustee, both legal and legal ones, know that you are no more words. You are no more under any pastor. Give yourself 5 years, 10 years, 15 years. Oh, yeah. It's not because you are not under any pastor. Which pastor self? Who ordained him to be a pastor? Is it from the Spirit of God? What can we point at that he has done in this celestial church? I continue saying it. What good has he done? That you come there, you will pay the ticket, you will get money, get envelope, going about with empty spirit and doing impartation of that bad spirit on they that always put their head down for him to lay his hand on. I don't care, I don't give an F word. I'm afraid of nobody but Jehovah Almighty who collects me through Jesus Christ, his only begotten Son. Yes. The time here is 21:41 Central European Time, 9:41 p.m. Central European Time. And today is March 1st, 2025. I remain your one and only wonderful sister. The one that it can be so gentle and can be so ruthless in this kind of case. Yes, enough is enough. My people, stand up, face the altar, raise up your shoulder, lift your hands up and say, we surrender all, we surrender unto thee, our blessed Savior, we surrender all. Our faith has no desire to stay where doubts arise and fear dismay. Though some may dwell where these abounds, our prayer is higher ground. Lord, lift us up and let us stand by faith on heaven's stable land, a higher plane than we have found. Lord, plant our feet on higher ground.
Amen. 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 In Jesus' mighty name, I pray with thanksgiving. It's your one and only Oluwatoyin Batula, darling today, Olomo, plenty lady evangelist that has no frontier. The one and only gentle lioness. Tó bá súnmọ́ mi, wàá gba ẹ̀fọ́rí, wàá gba ìkó. Jésù Kristi ń gbọ́. That is my, after listening to the message that came out from the somebody shared it to me from your parish not long ago. After listening to it, I just say, I just have to say something because I'm really, really annoyed. I'm pleased with the evil that is going on there. And ati Mr. John Doe, Jane Doe, ati Johnson Doe, shame on three of you. And Jackie, you allow that rotten potato to be pulling you by the nose. You, Madam Jane Doe, with what you have as a profession, you useless yourself because of the MPIC that makes no sense, that has no meaning. Mr. John Doe, the lawyer that has no sense at all. See your life for straight. And what is the name of the third one? What is his name, self? The Alababalogu that has become errand boy of Kiletinpe, Ebonihoho. Ebonihoho to jẹ́ pé ó ń ta òbò jẹun ni, olóbò ta wọ́n jẹ́ ni. Come and do. Ló ń ṣe. She's nothing. Ìwọ náà ti lọ kó lu òbò ẹ̀, nǹkan tó bá sọ pé kẹ́ ṣe lẹ́ ń ṣe. I pity your lives. Your wife supposed to report you to the police just for them to lock you guys up. Your wives, Balogun, your wife supposed to go and report you to the nearest police station there, as well as you, Mr. Lawyer that has no sense. Àwọn ló ń gbéṣẹ́ fún ẹ, idiots. Oh my shoe. Kí tiẹ̀ lórúkọ tiẹ̀ náà, Mr. Lawyer. Da Costa. Yeah, Da Costa. You are an idiot. Da Costa. I thought you have sense of reasoning. At all. Your sense of reasoning is gone. Mo message you only ha. Rubbish. Kò tẹ́ni tó ń dá mi lóhùn látọjọ́ yìí. You see what is going on? I've received so many, audios, but I've not played them, so I'm not going to play them. They might be my personal something, but I don't want to play all the messages. This Mr. Uncle Friday. Bóyá lè máa rọrùn wọ̀ o. Toro lè tẹ́ ń jà kiri. O lè fẹ́ lọ jà ní Parish yẹn. It's not that you bẹ́ẹ̀ lẹ́ ń gbéyàn lọ. Tọ́ṣọ̀ lọ fẹ́ lọ gbé jókòó síbẹ̀. Torí Parish yẹn dọ́ṣọ̀ dáadáa. Oh yes, I've been there. Parish yẹn dọ́ṣọ̀ ó dùn wò. Account wọn kẹ̀dẹ̀ ní bọ̀kẹ̀lẹ̀ ni. N tó wọ Mr. Friday yìí lójú nìyẹn. Nítorí pa ti pariwo pé wàhálà ń ṣẹlẹ̀ jù ní Kétu. No bá ní kẹ́bù kó máa lọ bá wọn ṣe àmójútó ń bẹ̀. Ìyẹn wá kó gbogbo àwọn idiots.
Èṣòdì òṣì, èṣòdì tí ò lẹ́nu ọ̀rọ̀, Balógun. Shame on you. I came out one day to defend you, but not knowing that you are as stupid, as tall as you are stupid. You too, Da Costa. I came out to defend you. I came out to defend you on live program against what Uncle Tunde Odubanjo did when he was still in Italy, on his way there. I stood by each and every one of you. Had I known that you people will become so stupid, so senseless like this, I wouldn't have bothered myself. I wouldn't have bothered myself. Ẹ̀yin wèrè tí ẹ̀yin tí ẹ ṣe jírí. Ó sì jẹ́ pé ibi tó ẹ̀yin ọmọ ṣẹlẹ̀ ẹ kì í rí ibi tí ìgbéga bá ti wà. Mr. Da Costa, you know that you are a certified lawyer there. Keep it up. You will destroy yourself. Àti Jendo, kí ni nǹkan tó fẹ́ t'Ọlọ́run ọba ò ṣe fún ẹ l'Amẹ́ríkà yẹn? Kí ni nǹkan tó fẹ́ t'Ọlọ́run ọba ò ṣe fún ẹ ní position t'Ọlọ́run ọba gbé ẹ sí? Ó fẹ́ wá ti torí ọ̀rọ̀ Celestial Church of Christ. Ó fẹ́ fi bà gbogbo records ẹ jẹ́. Nítorí pé wọ́n fún ẹ ní oyè member of MPIC. Ṣebóun náà ló ti lapse. Ó ti lapse láti last month now. Ó ti finish. Wọ́n ní kó mọ́ wá kó tún wá fi gbà mí. Ẹ̀yin òpònú burúkú yìí. Dadan dédé, you are all stupid. Senseless fools are you all. Gbogbo ẹ̀yin méjèèjì tí mo dárúkọ yẹn, ṣé mọ̀ pé kí lorúkọ ẹ ti ń jẹ́ ntí ẹ̀. Balógun yẹn ntí ẹ̀ kò ní iṣẹ́ lápá tó kó jẹun ni. Iṣẹ́ Olúwa náà ń ṣe. Wọ́n fi ń gbẹrù lórí ọmọge. But ẹ̀yin méjèèjì tẹ́ níṣẹ́ government lọ. Tẹ́ bá jẹ́ pé kí ọ̀rọ̀ yín kó dọ́dọ̀ ìjọba. Ẹ ṣe débẹ̀. Èmi sọ nígbà yẹn. Mo ní you Amúṣàn, mo ní ìwọ mo ló wà lára wọn. O bọ́ síta, mo ní kó bá mi sọ̀rọ̀. Olóòní sọ̀rọ̀, o wá rí mi tí mo wá ń sọ̀rọ̀. O wá ṣe sọ pé irọ́ ni kíní kan ni. Irọ́ kọ́, olè ni ẹ́. Ó wá sọ̀rọ̀ ẹ̀dì pàtíkù kù sí. Àti Balógun, gbogbo audio tí ẹ̀bù tó fi yẹ̀yẹ́ ilé ayé ẹ. Lẹ́yìn ìgbà tó sọ pé òdo mọ́, gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi. Màá play ẹ̀ fún gbogbo ayé. Ẹ̀bù náà ni wọ́n pẹ̀lú ẹ̀tọ́lẹ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ sí bẹ́ẹ̀ ṣe máa lọ gba church oní church. Ẹ ti ẹ̀gbọ́n náà ṣó ti ẹ̀ṣẹ̀lẹ̀ ni. Àwọn èèyàn gbé nǹkan wọn sílẹ̀. Just because of the name tí wọ́n lò. Ṣé bí ẹ̀dẹ̀ máa pé yé báyìí ní royalty yìí? Listen, my people, don't pay them any funding. Torí gbogbo bíìlì ẹ̀yin lẹ̀ ràn ọ̀nà ẹ̀. Tó bá fẹ́ máa gba return, káwọn náà kọ́ máa send owó kankan lóṣù. Rubbish and nonsense. All this nonsense must stop in Celestial Church of Christ. Àwọn ẹni ẹlẹ́ni wọ́n á ṣiṣẹ́, wọ́n á kọ́ church, wọ́n á ṣe gbogbo ẹ̀, wọ́n á làágùn, wọ́n á ṣe gbogbo ẹ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ ṣe máa lọ jàgbà lọ́wọ́ wọn lè máa wá. Kì í fúnyàn ní nǹkan. Olè ni yín. Anini ni. You are not part of Jesus Christ of Nazareth. Tó ṣiṣẹ́ fún Jésù. Ẹni ṣiṣẹ́ ló ní ọ̀run. Múra síṣẹ́ ẹ̀yin aráyé. Òun ni bàbá yín, SBJ. Ṣé rí gbogbo ẹ̀yin ọmọ tó kó sílẹ̀? Bàbá rọ́bà ní. Àtọkùnrin àtobìnrin. Àǹtí mi ẹ́díìtì. Àwọn yẹn fòbò gba nọ́mbà ni. Wọ́n fòbò gba odidi Parish ni. Wọ́n tún lọ jókòó tì lọ́rùn ní Côte d'Ivoire. Wọ́n tún tẹ̀lé wá pé kó wá sọ pé òun fẹ́ di pastor. Kí ló ṣe yín tẹ̀yọ́ ọmọ ìtẹ́ ìborúkọ bàbá yín jẹ́ báyìí? Tẹ́ bà orúkọ tí bàbá yín jẹ́. Tẹ́ bàjẹ́. Iṣẹ́ Olúwa kò ṣe bàjẹ́. Ṣùgbọ́n tí borúkọ bàbá yín jẹ́, orúkọ bàbá yín ṣe ló ń rùn. Ó ń gbá nímú yàn. Ó ń gbá létí yàn. Téèyàn bá gbọ́ báyìí. Ìkórìíra lorúkọ yẹn ń jẹ́. Ẹ̀yin òṣìṣkò yìí.
God bless each and every one of us. Ẹ jẹ́ kí n ra kúrò níbẹ̀ because I'm going to another level. Torí tí bá ní kí n máa sọ bó ṣe ń wà yìí. Tí bá ní kí n máa sọ bó ṣe ń wà yìí. Olóṣì kẹ̀dẹ̀ nílé bàbá yín wà ní Kétúmbẹ̀. Tí òró mi rí látọjọ́ tí bàbá yín ti fi sílẹ̀. Ogún yín tó yẹ pé ní staircase ńbẹ̀ náà rún yín mọ́. Náà rún yín mọ́. Lẹ́ ń ṣe cross fucking. Ẹ tún ṣe ṣùgbọ́n lé onílé lè fẹ́ máa lọ tójú bọ̀. Kò táwọn ẹni ẹlẹ́ni owó inú òtútù. Owó inú òtútù nítorí pé wọ́n fẹ́ máa sin lọ́hùn. Ení tere èjì tere wọ́n dẹ̀ ń dá wọ́n dẹ̀ ẹmọ iye ọdún tó ti fi ń dáwó yẹn ni 50 years. Ẹ dẹ̀ fẹ́ lọ gbà mọ́ wọn lọ́wọ́. 50 years of that parish. Ìwọ jẹgbà o. Emmanuel ìwọ jẹgbà. Friday ìwọ jẹgbà o. Celine onídìbọ̀kẹ̀lẹ̀ ìwọ jẹgbà. Tá bá fi irú èyí ṣe wọ́ lè gbà o. Gbogbo yín pátápátá lórí yín ti bàjẹ́. Ẹ̀jì lórí yín ti nọ́ọ̀kì. Ṣe wá bẹ́ẹ̀ mi ṣe. Èmi a ní parish kọ ẹnìkan máa ṣe gbátágbàsó lẹ́sẹ̀ bọ̀ pé kí kó pè wá ìpè tó yẹ pé ẹ̀yin lẹ bá mi kọ́ church mi síbẹ̀. Anybody can be orúkọ church anyhow. Àwọn tó fàyè gbà yìí ni. Bí tí parish lé ní mo lè pè lẹ́nìtìn tó wù mí mo lè pè lórúkọ àbáyín wọn dé bàbá báyín rẹ nínú kòtò kọ́ pé ẹ̀yin lẹ ní. Ẹ̀ tí ẹ̀ ní gbàbẹ̀ kọjá. Ẹ̀yin wèrè burúkú olè ọlọ́ṣà nẹ́nẹ́ olójú woko gbogbo wọn kò sí tó gbádùn kò sí tàlàfíà tara ẹnu gbogbo wọn. Àmọ́ èpè bàbá yín ń jà yín láti inú kòtò tẹ́ bá mọ̀ èpè bàbá yín ó ń jà yín láti nítorí ẹ jẹ́ kí spirit jẹ́ kó ní ìsinmi. Tọ́ṣọ̀ ọjọ́ yà lọ bọ́ sínú igbó kó lọ ṣe famine. Lọ bọ́ sínú igbó kó lọ ṣe famine torí kò sí parish kankan tó fẹ́ wá as long as tí mo bá ṣì ń fetí mi yìí tí mo bá ṣì ń fi ń gbọ́ fínfín ẹ lè gba parish oní parish lọ́wọ́ wọn mọ́. Enough is enough. Àti tí wọ́n bá gbé sórí media lókù. God bless each and every one of us. I really appreciate you. These people are bastards. Ha! Alápá má ṣiṣẹ́ olè aníníwọ̀bí àwọ̀bílíkí ọlọ́ṣà ní gbogbo wíwà. Líkú yìí dáyẹ̀ lè fúli ẹ má jàgbà lọ tó jàgbà lọ sí là. Hallelujah.